Anobi ti mọ̀ pé Eshu ó sọ ẹ̀sìn wa Islam yìí di ẹ̀sìn wa lọ́wọ́. Torí wípé Anobi ti mọ̀ sallallahu alaihi wasallam wípé Eshu yóò sọ ẹ̀sìn Islam yìí di ẹ̀sìn máwọn míì lọ́wọ́. Ó sì mọ̀ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwátálá ní mímọ̀. Eshu padà sọ ìmọ̀ yẹn di èèmọ̀ mọ́ wọn lọ́wọ́. Ó sì mọ̀ wípé gbogbo àwátálá ní mímọ̀ Eshu yóò padà sọ ìmọ̀ yóò sọ di èèmọ̀ mọ́ wọn lọ́wọ́. Kí ni èèmọ̀? Kí ni èèmọ̀? Nǹkan tí ó jẹ́ nǹkan ìyanu. Nǹkan tó jẹ́ pé nǹkan ìyanu ni. Tó máa mú Yorùbá pa ìtẹ́wọ́. Tí ó wà mú Yorùbá pàtẹ́wọ́, irú èèmọ̀ wo wá leléyìí o? Ẹ gbọ́. Ni wọ́n ń pè ní èèmọ̀. Òun ni wọ́n ń pè ní èèmọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ tí wá di èèmọ̀. La ilaha illallah. Lọ́dọ̀ àwọn àfá ọ̀pọ̀lọpọ̀ àfá báyìí. Ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ó ti wá di èèmọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá báyìí. Àbẹ́wàá rí nǹkan. Nítorí pé ń tá à ń rí lọ́dọ̀ wọn èèmọ̀ ni. Torí pé ń tá à ń rí lọ́dọ̀ àwọn àfá èèmọ̀ ni. Ẹ máa sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá. Ń tá à ń rí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá èèmọ̀ ni. Ń tá à ń gbọ́ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá èèmọ̀ ni. Ń tá à ń gbọ́ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá ó ti wá di èèmọ̀. Àwa táwa wá súnmọ́ tọ́lọ̀ ní a ní oore ọ̀fẹ́ láti súnmọ́ sígbà. Àwọn tọ́lọ̀ wá ṣàánú tọ́lọ̀ ní ká ní oore ọ̀fẹ́ láti súnmọ́ ṣọ́bráì. Àwa là ń gbọ́ ń tá à ń gbọ́ yẹn ní èèmọ̀, àwọn kan ò gbọ́ ní èèmọ̀. Àwa là ń gbọ́ nǹkan tá à ń gbọ́ yẹn, àwa là ń gbọ́ léèmọ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ fẹ́ mọ̀ ni. Allahu Akbar. Àwa tá a lóore ọ̀fẹ́ láti súnmọ́ sígbà. Àwa tá a lóore ọ̀fẹ́ láti súnmọ́ ṣọ́bráì. Tọ́lọ̀ ń ṣàánú wa. Tọ́lọ̀ ń ṣàánú wa. Ni à ń rí pé ń tá à ń rí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá yẹn ní èèmọ̀ yẹn àwọn kan ò rí lè mọ̀. Àwa là ń rí tá à ń rí lọ́dọ̀ àwọn àfá yẹn, tá à ń rí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá. Àwa là ń rí lè mọ̀, ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ pé èèmọ̀ ni wọ́n ń sọ yìí. Pàápàá jùlọ àwọn tí wọn bá kéwú. Pàápàá jùlọ àwọn tí wọn ò kéwú. Ó jẹ́ pé wọ́n kàn ń kírun ni. Wọ́n kàn ń kírun ni. Mùsùlùmí ni wọ́n. Wọ́n sì pọ̀. Àwọn yẹn ni wọ́n dẹ̀ pọ̀. Àwọn yẹn ni wọn ò rí lè mọ̀. Àwọn tá a súnmọ́ ṣọ́bráì là ń rí lè mọ̀. Nítorí pé bẹ́ẹ̀ ò bá pàdé aláburú kò ní mọ iye èèyàn rẹ̀. Torí wípé bẹ́ẹ̀ ò bá pàdé aláburú rí kò ní mọ iye èèyàn rẹ̀. Èèyàn lè dá aláburú àti èèyàn rẹ̀ lè dá wọn àfijọ́ tí ẹ bá bá aláburú pàdé tẹ wá pàdé èèyàn rẹ̀ lẹ́wọ̀n pé èèyàn ò lè dá kò lè ṣe yàtọ̀ láàrin aláburú àtẹni rẹ̀ àti tó bá tó bá aláburú rí tó rí aburú lọ́wọ́ ẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ wá pàdé èèyàn rẹ̀ yóò ṣe wá pé eléyìí aláburú ni eléyìí èèyàn rẹ̀ ni. àbọ̀ kọ́kọ́ bá èèyàn rẹ̀ rìn. Àbẹ́ èèyàn rẹ̀ lọ́wọ́ kọ́ bá rìn. Wá pàdé aláburú. Ó ṣẹ̀ṣẹ̀ wá pàdé aláburú gbà ló mọ̀ pé ó ti jọ̀sán sẹ́yìn oṣù fẹ́ gbàwé ni. Bẹ́ẹ̀ ni Mọ̀lánà ṣèbẹ̀ máa ṣe jẹnu ayé. Bẹ́ẹ̀ ni Mọ̀lánà ṣòbráì bẹ́ẹ̀ ni wọ́n ṣe jẹnu ayé. Àwa ti rí wọn. Àwa ti rí ṣòbráì. Bí làákàyè wa ṣe. Ní kódà tó ti bí làákàyè wa ṣe mọ pẹ̀lú wọn nígbà náà. A rí i pé ìyàtọ̀ wà ńbẹ̀. A rí wípé káyì ìyàtọ̀ ń bẹ ńbẹ̀. Kò sí ní síyàtọ̀. Báwo ni ò ṣe wá ní síyàtọ̀? Anobi sallallahu alaihi wasallam. Anna Muhammadu sallallahu alaihi wasallam. Ó ní innamal a'malu binniyat. Anobi ní innamal a'malu binniyat. Wa innama likulli imri'in ma nawwa. Anobi ní gbogbo iṣẹ́ tá a máa ṣe ní máa nítorí. Anobi ní gbogbo iṣẹ́ tá a máa ṣe ní máa ní tìtorí. Tìtorí ẹ̀ ṣe. Sallallahu alaihi wasallam. Gbogbo torí iṣẹ́ òbẹ́ mà. Gbogbo tìtorí tẹ́ bá bá nínú iṣẹ́ ṣọ́bráì. Anobi ni. Torí Anobi ni. La ilaha illallah. Káì. Tẹ́ bá ti gbọ́ pé ṣé o sọ̀rọ̀ kan àbó ṣe kinní kan. Tẹ́ bá wo tó torí ẹ̀ sọ̀rọ̀ yẹn àbí tó torí ẹ̀ ṣe kinní torí Anobi. Tẹ́ bá gbọ́ pé ṣọ́bráì sọ̀rọ̀ kan àbó ṣe nǹkan kan. Tẹ́ bá lọ wo tìtorí tó fi sọ àbí tó fi ṣe nǹkan yẹn. Ẹ rí i pé torí Anobi ni. Àrírò ẹ̀ káàkiri. Wàláyà irú ẹ̀ káàkiri. Àfẹn tó bá jọ wọn. Àfẹn tó bá fẹ́ jọ ṣọ́bráì. Yes, radiyallahu ta'ala. Àfẹn tí ó bá jọ ṣéwù.
gbogbo eléyìí la wá a lè dàbí ṣéwù. A lè dàbí ṣéwù. A lè di ṣéwù. A sì lè di ṣéwù Ibrahim. A máa lè dàbí ṣéwù. A máa lè dàbí ṣéwù Ibrahim. A lè di ṣéwù Ibrahim, but a lè dàbí ṣéwù Ibrahim. Yẹn pé a lè kọ́ṣe rẹ̀. Ìtumọ̀ ẹ̀ ni wípé a lè kọ́ṣe ṣéwù Ibrahim. Àwọn kankan bẹ tá a lè kọ́ṣe. Àwọn kankan bẹ tá a lè kọ́ṣe lára ṣéwù Ibrahim. Jawaduhu wa karimuhu. Bí ṣéwù Ibrahim ṣe jẹ́ tọrẹtọrẹ. A lè kọ́ṣe rẹ̀. A lè tọrẹ, a lè kọ́ṣe rẹ̀. Bí wọ́n ṣe máa ń pè gbogbo ẹ̀ dálé, a lè kọ́ṣe rẹ̀. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nítorí pé àwa mọ̀ pé àwọn tá a lè kọ́ṣe wà lára síbẹ̀ máa tá a ṣe gbé ilé tó yí fi gbọ́dọ̀ máa lọ. Torí pé àwa mọ̀ pé níta lè kọ́ṣe ó pọ̀, ó ní gbogbo ṣó, ó ní gbogbo tí ṣó bẹ́ẹ̀ gbẹ́dá ní. Torí ẹ̀ la fi gbérú ètò yìí kalẹ̀. Pẹ̀lú ìyọ̀ǹda wọn. Pẹ̀lú ìyọ̀ǹda Mọ̀lánà Ṣó Ibrahim. Radiyallahu ta'ala anhu. Ẹ ṣe radiyallahu fún ṣe.